ẹ̀yin èèyàn mi inú àjálẹ̀ la wà yìí o inú àjálẹ̀ la wà yìí níbi tí wọ́n kó àwọn ẹrú sí àwọn ẹrú tí wọ́n bá tà tó jẹ́ pé wọ́n tà kù ibi tí wọ́n wà rèé ìjọ márùn-ún ni wọ́n máa ń ná ọjà ẹrú nílùú Badagry bí ọjà ẹrú la wà yìí wọ́n wá kó àwọn ẹrú tó bá ṣẹ́kù yìí wọ́n á kó wọn sínú àjálẹ̀ nísàlẹ̀ ń bí wọ́n fi rin dè wọ́n lọ́rùn ẹni pé wọ́n gbé ṣéènì sí lọ́rùn wọ́n dè kò lè mérí sọ̀tún sósì wọ́n ti dè mọ́lẹ̀ ṣéènì ń bẹ lẹ́sẹ̀ irin ń bẹ lọ́rùn ó mà ṣe o ọwọ́ nìkan ló lè gbé ṣe rí wọn wọ́n tún gbé e sí i lẹ́nu ṣe rí bẹ́ẹ̀ ni ṣéènì ń bẹ lọ́rùn ẹ̀ ṣéènì ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ o èyí mà ga o inú ìnira ńlá gbà ni wọ́n wà. arákùnrin tí a pè ní Herbert Macaulay tó wà nínú £1 wa tó jẹ́ ọmọ sí bàbá Ajayi Crowther tí a sọ̀rọ̀ nípa rẹ̀ pé arákùnrin kan ṣiṣẹ́ pẹ̀lú bàbá Ajayi Crowther tí a ń pè ní Reverend Babington Macaulay tó jẹ́ PA Bishop Ajayi Crowther tí ó fẹ́ ọmọ bàbá Ajayi Crowther obìnrin tó fi bí Herbert Macaulay. Omi yìí ó mọ́ dáadáa tí ó dẹ̀ ṣe ìyẹn eléyìí nìkan ní agbègbè ìlú Badagry bí báyìí. Wọ́n ní omi yìí àwọn ènìyàn tó ń wá láti ta, those people that came from outside paying a visit here to Badagry to four-story building because of the story they actually heard about the well. They developed strong faith in God that God, I can use this water for prayer and I can pray on this and I believe God is going to answer my prayer. ilé nípa àwọn tó stubborn wọ́n ní kan sọ wọn báyìí wọ́n dẹ̀ gbélé nǹkan wọ́n dẹ̀ gbìn wọ́n lu ọwọ́ méjì àgbọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ kan fi sínú iná tó bá ti gbóná wọ́n fi lu ètè méjì wọ́n fi kékeré sílẹ̀ wọ́n dẹ̀ fi àgádágodo sí wọ́n fi ilé yìí bẹ́ẹ̀ wọ́n fi àgádágodo sí tó bá mú bàbá ìyá àtọ̀ ní papọ̀ wọ́n máa kọ́ wọn síbi ọ̀tọ̀ọ̀tọ̀ the separation of the family to different countries. wọ́n pín wọn sí wọn níyà. kọ́ má bàa sọ èdè kọ́ má bàa ní plan àti attack master wọn wá ti sábà so wọn kó ìyá ìlú mi bàbá àwọn ọmọ láàrin ọdún kan wọ́n ta èèyàn 17,000 wọ́n lè ní ọjà ní ẹ̀ẹ̀kan lẹ́yìn ọjọ́ márùn-ún once after 5 days wọ́n ti ná lédè sí ọtún di ọjọ́ karùn-ún wọ́n tún nù so yìí 300 at least ó kéré jù wọ́n ta ní ọjọ́ kan àwọn òyìnbó yẹn wà báyìí wọ́n máa gbádùn wọ́n já yorí mu wọ́n tọ̀ àwọn owó yẹn sínú òkò ní báyìí wọ́n lè máa tó wọn lie down facing up wọ́n máa sùn báyìí wọ́n máa tó wọn. nínú ìrìn àjò wákàtí mélòó. oṣù méjì sí oṣù mẹ́ta ló máa. báwo ni wọ́n ti máa jẹun. wọ́n fún oúnjẹ ẹ̀ẹ̀kan lọ́jọ́ kan. àsìkò yẹn wá ní kí wọ́n dìde jókòó. ìṣèwà kú àbí tó wá ṣàìsàn nù wọ́n sọ sómi. tó bá ti sick láì tí ì kú wọ́n sọ sódò. wọ́n bá kó àìsàn bá àwọn tó kù. so wọ́n láì wọn dáhùn wọ́n sùn sínú bí wọ́n ṣe máa tò wọ́n rèé bí ẹja. tí wọ́n tó sáré bẹ́ẹ̀ gan-an ló máa pọ̀jù náà. kí ló dé táwọn ará bí ìdájú báyìí. àwọn dájú ṣùgbọ́n àwa náà gan fúnra wa ṣé a nífẹ̀ẹ́ ara wa tó bẹ́ẹ̀ ta fún kóra wa lọ́rọ̀ fún un. fún àwọn nǹkan tó ṣe ò dáa ṣùgbọ́n ẹ jẹ́ ká fi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹnu ṣèbá àwọn kan ló ń kó ẹrù fún wọn torí kíni torí níta fẹ́ jẹ àbí níta fẹ́ jẹ ilẹ̀ tó mọ́lẹ̀ lù wọ́n ní wọ́n lọ kidnap àwọn èèyàn wọ́n kó wọn síbì kan wọ́n pe nọ́mbà kan pé kan sanwó síbì kan
nọ́mbà ọ̀rọ̀ ń pè tà náà pè ṣìbẹ́ nìkan ló ní kọ́nà kan wá bó ọ̀rọ̀ ṣe wà ní ẹnìkan ló máa ní kọ́nà lọ sí abúlé yẹn bá mi ẹ bá pa wọn o ẹ jẹ́ wọn láyà bá mi kó ìlú tó àwọn mẹ́ta bá mi kó wọn sẹ́kùn lóbi kan tá àwọn fọ́pọ̀ ẹrú bó ṣe wà láti kọ́ṣẹ́ lóbi bẹ́ẹ̀ sìn ṣíbẹ́ ọ̀tọ̀ kó ẹnìkan ló wà lábẹ́ àwọn kan tó kó ní trade ẹnìkan ló fẹ́ gbówó yẹn Evans tó ń mú àwọn tó bá iṣẹ́ tó ń mú wọn láwọn ọmọ Evans rí àwọn oríire wọ́n lè ṣiṣẹ́ fún àwọn ẹ̀wọ̀n yẹn wọ́n ní àwọn ajá abàmì wọ́n ti train láti mú ẹ̀jẹ̀ láti gé wọn lọ́fun láti pa wọ́n dànù kẹ́rì. kí ni àwọn ẹrú yẹn máa ṣe tí wọ́n fi máa ní kájá. ẹni tó bá ṣẹ̀ bí wọ́n fẹ́ sá lọ àbó ṣagídí àbó ṣe wọn tí wọn fẹ́ mọ̀ pé ẹrú ohun ìní olówó ni ẹrú. ohun ìní tó ṣe iyebíye. property ohun ìní. ok property ẹni tó lówó lọ́wọ́. ni ẹrú jẹ́. ok. kò lè sọ pé ó rẹ̀ wọ́n kò lè sinmi àbí tó lóye bá ní kó sinmi. kò lẹ́tọ̀ọ́ láti sọ pé ó jẹ́ kó rìn sinmi díẹ̀. wọ́n sọ pé a slave is a property to somebody to the owner. so ohun ìní ẹ̀ ni tó bá ní kó wà ń dúró fún 48 hours àwọn ìlú rẹ̀ ó ra kan ní ìyá document for it. so wọ́n má ṣe nǹkan tí ó yẹ kó ṣe wọ́n ti láwọn ajá yìí tó ti train láti target ọ̀fun láti pa wọn. láti gé ògbóngbò ẹ̀ báyìí. parí àwọn amú ẹ̀jẹ̀. tí ẹrú yẹn bá pa ajá kan wọ́n tún bí ajá mẹ́wàá sí. àwọn máa ń ṣiṣẹ́ láti àárọ̀ di àṣálẹ́ tó sì kọ́ bá jáde ní alẹ́ lóru wọ́n tún ní kọ́ lọ ṣiṣẹ́ ní green. bọ̀tà tó ṣiṣẹ́ lóko yìí púpọ̀ nú akọni ọkùnrin wọ́n máa ń tẹ̀ wọ́n lọ́dà. wọn nílé ìbòbìnrin ṣe. àwọn kan wà tó pé wọ́n máa ń fi ọ́lẹ̀ wọ́n wá ṣe ọkùnrin rẹ̀ kí káwá lè ní ẹrú tó pọ̀ because tó bá bímọ ààrẹ ẹrú náà ni. wọ́n ṣe òwò ẹrú fún over 400 years. 400 years. wọ́n kọ́ stop ẹ̀ ní 1888 wọ́n wá ṣe firewall fún 81 years wọ́n wá finally stop ẹ̀ ní 1888 no more slave trade. so nígbà tí wọ́n stop slave trade tí wọ́n stop òwò ẹrú yẹn tó ń dá dúró ó láwọn kan tó ń padà. toilet bowl kò sí ní pé bóyá kéré kan àbúrò sátọ́dọ̀ yàtọ̀ pàdádì ní sátọ́dọ̀ eléyìí ní ti áfíríkà tó kù sátọ́dọ̀ ní sátọ́dọ̀ tó ga jùlọ. yes ìlú Àgèrè ní roundabout ìlú Àgèrè lélẹ̀. ní ìlú Àgèrè. ibi tá a wà yìí ni wọ́n pè ní Heritage Museum níbi tí wọ́n kó àwọn nǹkan tó ti di ìtàn lónìí ṣùgbọ́n tá ò gbọ́dọ̀ gbàgbé láíláí ìyà tí àwọn baba ńlá baba wa jẹ nígbà kan rí látọwọ́ àwa ara wa látọwọ́ àwọn òyìnbó tí wọ́n fi wá ṣerú. ẹ máa bá mi ká lọ láti wo àwọn nǹkan wọ̀nyí ó mà lágbára o àwọn èèyàn ti jìyà púpọ̀ látẹ̀yìnwá àwọn baba ńlá wa jìyà ilé yìí àwọn òyìnbó ló kọ́ àwọn òyìnbó ajẹ́lẹ̀ tí wọ́n ṣàkóso nílẹ̀ yìí ń gbà kan rí ni wọ́n kọ́ ẹ máa bá wa ká lọ. Yorùbá Gidi TV.
káàárọ̀. ẹ ṣeun sá. Inú pẹ̀tẹ́sì àkọ́kọ́ ni a wà nínú ẹ̀ yìí tí ìtàn wí fún wa pé àwọn tó mú ẹ̀sìn ìgbàgbọ́ wá sí Nàìjíríà ni wọ́n kọ́. ẹ̀sìn Kristẹni. Bẹ́ẹ̀ ni àwọn ni à ń sọ àwọn ìjọ tí wọ́n ní ìjọ Methodist àti ìjọ Anglican ni wọ́n dé ní ọdún náà. Wọ́n ní ọdún tí wọ́n dẹ̀ dé òun ni wọ́n pè ní ọdún 1842 ni wọ́n wọ ìlú Nàìjíríà wá, ṣùgbọ́n Badagry ni wọ́n kọ́kọ́ dúró sí kí ẹ̀sìn ìgbàgbọ́ tó bẹ̀rẹ̀ sí káàkiri ìlú Nàìjíríà. Orúkọ arákùnrin òjíṣẹ́ Ọlọ́run tó kọ́ pẹ̀tẹ́sì orúkọ rẹ̀ ló pè ní Reverend C.A. Goman ní orúkọ ẹni tí ó kọ́ ní ọdún náà yẹn ní ọdún 1845. Wọ́n wá sọ fún wa pé láti ọdún 1845 sígbà tí a wà yìí ọdún 2023 la wà yìí pẹ̀tẹ́sì wọn náà ti lò 178 years lórí ìdúró. So wọ́n dẹ̀ fi ràn wá pé nígbà tí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ dé abẹ́ igi gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwàásù ìyìnrere ẹ̀sìn ìgbàgbọ́ àkọ́kọ́ ní Nàìjíríà. Wọ́n kọ síbẹ̀ wọ́n ní lábẹ́ igi Christianity ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣe wàásù rẹ̀ ní Nàìjíríà ní September 1842. Wọ́n dẹ̀ sọ fún wa pé ní abẹ́ igi náà ni wọ́n ṣe kérésìmesì àkọ́kọ́ ní December ní ọdún 1842. Àwọn òjíṣẹ́ Ọlọ́run méjì tó ń ṣe wàásù ẹ̀sìn ìgbàgbọ́ lábẹ́ igi yẹn àwọn ni wọ́n fi orúkọ wọn fi hàn wá bí. Wọ́n ní Reverend Thomas Freeman lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ dé sí ìlú Nàìjíríà tó ń ṣe wàásù ìrere ẹ̀sìn ìgbàgbọ́ tó wá láti ìjọ Methodist. Ẹni ẹ̀kejì òun ni wọ́n pè ní Reverend Henry Townsend tó wá láti ìjọ Anglican. Wọ́n náà àwọn méjèèjì ló so wọ́n papọ̀ lọ́jọ́ ń ṣe ìkéde ìrere ẹ̀sìn ìgbàgbọ́ ní abẹ́ igi àgíyá. Wọ́n ní igi àgíyá wó ní 20 June 1959 ní igi yẹn wó. Wọ́n ní igi yẹn dẹ̀ lò 350 years ní orí ìdúró kí ó tó wó. Arákùnrin kan sọ̀rọ̀ nípa pẹ̀tẹ́sì tí a wà nínú rẹ̀ yìí. Ó ní ilé yìí ó dúró re, ó jẹ́ ohun ìyàlẹ́nu fún òun wípé àwọn èèyàn wá káàkiri láti wá wo ìgbà tí àwọn bẹ̀rẹ̀ sí ń kọ́. Ó ní ìgbà tí àwọn parí rẹ̀ àwọn èèyàn ṣe wá láti wá wò. Ó ní ó jẹ́ ohun tí ó yà wọ́n lẹ́nu púpọ̀ jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin Reverend Henry Townsend tí ó sọ nípa pẹ̀tẹ́sì tí a wà nínú èyí tí a pè ní first story building in Nigeria, pẹ̀tẹ́sì àkọ́kọ́ ní ìlú Nàìjíríà. So wọ́n fi àwòrán ìfihàn wá. Wọ́n ní àwòrán kérésìmesì tí wọ́n ṣe ní ọdún 1923 kò ń ṣe eléyìí tí wọ́n kọ́ ṣe ní abẹ́ igi tí a sọ̀rọ̀ nípa rẹ̀. Eléyìí ni wọ́n ṣe ní ọdún 1923. Àwọn tó dẹ̀ ṣe eléyìí wọn kì í ṣe àwọn òjíṣẹ́ Ọlọ́run. Wọ́n ní oníṣòwò ni wọ́n wá ṣe òwò ní ìlú Badagry ní ilé iṣẹ́ wọn. Ilé iṣẹ́ òwò wọn òun náà pè ní African Oil Nurturing Company, Millers Brothers. Wọ́n ní àwọn òṣìṣẹ́ wọn nílé iṣẹ́ yẹn àwọn èèyàn dúdú wá bíbáyìí náà ni so ni wọ́n lò fún fi ń ṣiṣẹ́. Wọ́n ní ìgbà tó ń fẹ́ ṣe kérésìmesì wọ́n pe àwọn òṣìṣẹ́ wọn bọ́ta wọ́n kọ nǹkan sí gbàyà wọn. Wọ́n ní kó ń dúró sí ẹ̀yìn tàwọn. Wọ́n kọ 1923, wọ́n kọ Badagry, wọ́n kọ Merry Xmas sí ìgbàyà àwọn ènìyàn. Àwọn ènìyàn ń wo àwòrán yìí nísìnyí. Wọ́n sọ fún wa pé ǹjẹ́ àwọn tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ṣé àwọn náà ni wọ́n ti ń ṣe òwò ẹrú ni àbí ẹ̀sìn mú wa ni àbówò ẹrú àwọn náà wá ṣe ni. Ètò fi yé wa pé wọn wá ṣe òwò ẹrú, wọ́n mú ẹ̀sìn wa ni. Ìyẹn ni ẹ̀sìn ìgbàgbọ́. Nínú yàrá tí a fẹ́ wọ̀ yìí láti rí oríṣiríṣi ohun tí wọ́n lò tí wọ́n fi kọ́ pẹ̀tẹ́sì náà. Wọ́n fi ràn wá, wọ́n ní bíríkì òun ni wọ́n lò tí wọ́n fi kọ́. Kí a tó lọ sórí bíríkì a sì máa padà sórí rẹ̀. Ó ní páànù ní gbọ̀ngbọ̀n ó wà lórí ilé yẹn láti 1842. Wọ́n ní tá bá dẹ̀ wo bí ó ṣe rí a rí pé ìyàtọ̀ rẹ̀ pọ̀ sí eléyìí tí èèyàn wá ń ṣe. Àti mí gan kò ṣe é mì ẹ̀kan náà.
ọwọ́ kan lè máa fi nílò. Níbí ni a ti rí bí wọ́n ṣe ń to bíríkì yẹn láti ilẹ̀ títí lọ dé òkè. Òun ni wọ́n fi ràn wá ní báyìí. Wọ́n ní this is the foundation of the story building tí àwọn kọ́ ní ọdún 1845 tó ṣì wà lórí ìdúró. Wọ́n ní bíríkì yẹn ní ara rẹ̀ rí tí wọ́n fi ràn wá. Wọ́n náwọn bíríkì yẹn rí tí wọ́n fi kọ́ ilé náà. So wọ́n dẹ̀ fi ilé ìfihàn wá ìyẹn gẹ́gẹ́ bí tí a máa ń pè ní hinges ní èdè Gẹ̀ẹ́sì tí a dẹ̀ ń pè ní tọkọtaya ní èdè Yorùbá. Wọ́n ní àwọn ilé ni wọ́n fi mount àwọn ilẹ̀kùn wọn. So wọ́n fi ilé ìfihàn wá pé ilé yìí gangan ni àwọn kọ́kọ́ kọ́. Ìyẹn ni onígi tí àwọn kọ́ ní ọdún 1843. Wọ́n ní ṣùgbọ́n arákùnrin tó sọ ọ̀rọ̀ kan tó ní this house is strong and convenient. Arákùnrin tá pè ní Henry Townsend òun ló kọ́ ilé tí a wà nínú ẹ̀, òun ló kọ́ nígi yẹn. Ṣùgbọ́n arákùnrin tá pè ní Reverend Goldman ó dé lẹ́yìn tòun ni. Òun ló wá da ilé yìí wó nítorí pé ohun tí wọ́n sọ fún láti ìlú aláwọ̀ funfun tó jẹ́ ìlú England ni pé kó da ilé yìí wó kó fi kọ́ èyí tí a wà nínú ẹ̀ yìí. Nítorí pé wọ́n rí pé bóyá eléyìí lè má lè pẹ́ púpọ̀ ju oníbíríkì lọ. So oníbíríkì ni a rí tó wà lórí ìdúró láti 1945. Ìṣó tó lè fi kan orí ilé yẹn òun ni wọ́n ràn wá lé. Wọ́n ní kí a wo àwọn ìṣó yẹn ká dẹ̀ wò sí àwọn tiwa tí a ń ṣe. Wọ́n ní kárí pé ó dà pé ìyàtọ̀ rẹ̀ pọ̀ jù sí eléyìí tí a ń ṣe. Èyí ò lè tẹ̀. So Èyí máa kàn. so òun ni wọ́n fi hàn wá bí. So wọ́n dẹ̀ fi irun kankan fi hàn wá ní òkè yìí. Wọ́n ní bí àyíká àti agbègbè yìí bí ó ṣe wà ní ọdún náà yẹn ní ọdún 1843. Wọ́n ní bí àyíká àti agbègbè yìí ṣe wà. Wọ́n lè lé nígbà náà. Wọ́n dọ́gba nínú ọgbà yìí tí a wà nínú ẹ̀ yìí. Wọ́n ní ilé pọ̀ tí àwọn kọ́. Wọ́n ní ṣùgbọ́n nísìn a rí ilé ẹyọ kan tí a rí wò tí wọ́n dẹ̀ pè ní pẹ̀tẹ́sì àkọ́kọ́ tí àwọn missionary kọ́ ní ọdún 1845. Wọ́n ní òun ló wà láàrin yìí. Wọ́n ní òun ni àárí tó wà láàrin tó jẹ́ òun pẹ̀tẹ́sì. Nígbà tó jẹ́ ilé pákó Bẹ́ẹ̀ ni àwòrán yìí ni àwòrán yẹn 1843. So wọ́n ní àwọn ilé pọ̀ táwọn kọ́. Wọ́n ní tá bá wò láti bẹ̀rẹ̀ láti máa ṣe àkàwé rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. A rí pé ìkan rèé, ìkejì rèé, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn-án, ìkẹwàá. So wọ́n sọ fún wa pé gbogbo àwọn pẹ̀tẹ́sì yẹn, gbogbo àwọn ilé yẹn wọ́n kọ́ sínú ọgbà yìí ṣùgbọ́n ó ti wó. Wọ́n ní àwọn dẹ̀ ti wá ní wọ́n ní àwọn nílé ibi táwọn ti ń ṣe ohun ọ̀gbìn. Ìyẹn ní oko táwọn ti ń ṣe ohun ọ̀gbìn òun ní ilé yìí ni wọ́n fi ràn wá. Wọ́n ní àwọn tí máa ń pa ẹja ní ìyẹn inú omi tó wà níwájú ọ̀dọ̀ táwọn bí. So omi yẹn náà ni wọ́n fi ràn wá bí pẹ̀lú bí àwọn ṣe ń pa ẹja. Ṣùgbọ́n wọ́n fi àwọn kankan fi ràn wá ní báyìí láti jẹ́ kí a lè mọ iye ilé tí àwọn kọ́ pàtó sínú ọgbà yìí ni wọ́n fi ràn wá. Wọ́n ní chọ́ọ̀chì ní ohun àkọ́kọ́. Ìyẹn ni mission house. Òun ni ilé tí a wà nínú ẹ̀ yìí. Òun ni kitchen, ilé ìdáná. Wọ́n dẹ̀ sọ fún wa pé school master dwelling. Wọ́n sọ fún wa pé boarding school fún àwọn àgbàlagbà tí wọ́n lọ sí iléèwé. So wọ́n sọ fún wa pé labourers dwelling, war, interpreter's house and watchman dwelling, shelter and carpenter shop, windows and shelter, street, vegetable garden, rice garden and stables. Wọ́n ní gbogbo àwọn kan tí wọ́n kọ́ tó wà nínú ọgbà ẹ̀rí ṣùgbọ́n ẹyọ kan tó wà lórí ìdúró rẹ̀ which is mission house tí wọ́n pè ní first story building in Nigeria. Jẹ́ pẹ̀tẹ́sì àkọ́kọ́ tí àwọn missionary kọ́ ní ọdún 1845. Arákùnrin tí a pè ní Reverend Goldman tó ní ó kó àwọn materials náà dé tó fi kọ́. Òun ló ṣe iye owó, ó mú gbogbo owó tí àwọn ná sórí ilé yìí fi kọ́ ilé yìí nìkan. Wọ́n ní ó fi ràn wá lé. Ó sọ fún wa pé £325 ni àwọn lò tí àwọn fi kọ́ ní ọdún 1845. Ìyàrá pọ̀ tá a máa rí nítorí pé wọ́n fi yé wa pé ìyàrá ibùsùn 6 ló wà nínú pẹ̀tẹ́sì yìí. Ìyàrá ìkónpamọ́sí 2 ló wà nínú 4 ló wà nínú pẹ̀tẹ́sì yìí. Ìyàrá ìgbàlejò
méjì ló wà nínú pẹ̀tẹ́ẹ̀sì. Yàrá eléyìí tí à ń wà nínú ẹ̀ yìí òun ló fi hàn wá pé yàrá olùkọ́ àgbà tó jẹ́ tíṣà àkọ́kọ́ tí ó kọ́kọ́ kọ́ àwọn ènìyàn wa ní iléèwé ní ìlú Badagry bí wọ́n nítorí pé ìyẹn àti kọ́ láti kà wọ́n ní ìlú Badagry ni ó ti bẹ̀rẹ̀ ìyẹn iléèwé àkọ́kọ́ tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn láti kọ́ láti kà òun ní ìlú Badagry ló ti bẹ̀rẹ̀. Wọ́n fi àwòrán iléèwé náà fi hàn wá wọ́n ní the first primary school in Nigeria iléèwé àkọ́kọ́ tó jẹ́ tí àwọn olùkọ́ lọ ní Nàìjíríà so táwọn missionary dálẹ̀ wọ́n tẹ̀ fi àwòrán tíṣà náà fi hàn wá tí ó kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní iléèwé. Ṣùgbọ́n tí a bá wo ohun tí wọ́n kọ sí ara pátákó yẹn dáadáa a rí pé wọ́n sọ fún wa pé wọ́n ní the school established 1845 with 40 men. Iléèwé yẹn wọ́n dálẹ̀ pẹ̀lú ogójì àwọn àgbàlagbà ni wọ́n bẹ̀rẹ̀ primary school. Wọ́n ní èèyàn kọ̀ọ̀kan nínú wọn tó dẹ̀ bẹ̀rẹ̀ iléèwé ọjọ́ orí wọn tó fi bẹ̀rẹ̀ iléèwé wọ́n bẹ̀rẹ̀ iléèwé ní age of 45 years. Ni wọ́n bẹ̀rẹ̀ sí kàwé. Wọ́n bẹ̀rẹ̀ sí kàwé. So wọ́n ní èèyàn kọ̀ọ̀kan nínú wọn dẹ̀rẹ̀ wọ́n lò ọdún 12 wọ́n tó parí iléèwé náà nítorí pé wọ́n ní ó pọ̀ fún wọn láti gbọ́ èdè olùkọ́ wọn. Ó dẹ̀ pẹ́ fún wọn láti lè kọ́ ọ́lẹ̀ láti lè kà. So inú yàrá tíṣà àkọ́kọ́ ni a wà nínú èyí. À ń lọ sókè láti lọ wo ìyàrá tí wọ́n yọ̀ǹda fún ènìyàn dúdú tó jẹ́ interpreter wọn tó jẹ́ agbófọ̀ fún wọn fáwọn missionary àwọn ni wọ́n pè ní Bishop Samuel Ajayi Crowther. À ń lọ sókè. This is the room of a man called Bishop Samuel Ajayi Crowther. Bishop Samuel Ajayi Crowther happened to be a slave. He was a slave and he was captured as a slave when he was the age of 12 years. He is from Oyo State, from a village in Oyo State called Oshogun village in Eeyan local government. Ajayi captured when he was age of 12 years and sold from Oyo to Badagry. But Ajayi said that time there is no transportation who can convey all of them at that time down to this place, Badagry, that all of them trek from Oyo. Those slaves trek from Oyo to Badagry. So getting to Badagry, they were handing over them to the Europeans. The Europeans put them into a boat and take them to the island called the Point of No Return. So once slave get to the island, that time slaves are not coming back because slaves have to walk on the island, walk down to seashore where they are going to see Atlantic Ocean and where they park their own ship. They load all of them into the bigger ship and take them to different countries. That's the reason why they call the place Point of No Return. Ajayi Crowther sold to Portuguese and it was going to by Portuguese to Portugal, but the British Navy stopped the ship of those Portuguese and free all of them. All of them were free in Freetown in Sierra Leone. Ajayi were trained in Freetown and trained by a man called Crowther. That's the reason why he was being Crowther. Crowther is the master's name who trained Ajayi, who sent Ajayi to school. Ajayi attended the school called what? Fort Abbey College. He finished from the school and sent to School of Theology in England. He was ordained as a priest in Church of Canterbury. From there, he returned back home to Nigeria. And he was one doing the work of interpreter for Townsend that actually built a wooden story building before they converted it to bricks. And Townsend lead the CMS Church to Nigeria, and which is Anglican. And that's the Bible Townsend brought to this country on the 17th December 1842. Ajayi used the Bible to translate to Yoruba Bible. So this is the English Bible and this is the Yoruba Bible. How old is English? English Bible is over 181 years. And how old is Yoruba? Is 178 years. So it was this man who
helped the missionary to translate the English Bible into Yoruba. His name called Bishop Samuel Ajayi Crowther. Later, Ajayi were ordained as a bishop in Church of Canterbury. Was ordained as the first African bishop. First African bishop was ordained as a bishop in 1861. But Ajayi appointed this young man here. This young man on the pictures here. The name of the young man called Reverend Babinti Macaulay. He was a chaplain of Ajayi. So he worked as a PG. But the young man later became the in-law to Ajayi. He married to Ajayi's daughter. Ajayi's daughter who married to this young man and gave birth to a man called Abat Macaulay. So Abat Macaulay on 1 naira coins, he was a grandson of who? Bishop Samuel Ajayi Crowther. Abat Macaulay was a son to a man called what? Reverend Babington Macaulay. Happened to be the chaplain of Bishop Samuel Ajayi Crowther. So we now take a look at this one. Pictures of Reverend Thomas Fresh Freeman. So arákùnrin tó mú ẹ̀sìn ìgbàgbọ́ dé sí ìlú Nàìjíríà tó wá láti ìjọ Methodist, àwọn ni eléyìí. Àwọn ló mú ẹ̀sìn ìgbàgbọ́ dé sí ìlú Nàìjíríà pẹ̀lú arákùnrin tó ń pè ní Reverend Henry Townsend. So both of them joined the gospel together and celebrated the first Christmas together under the Agia tree. Àwọn méjì sọ pọ̀pọ̀ láti jọ ṣe ìyẹn Kérésìmesì àkọ́kọ́ ní abẹ́ igi. Arákùnrin tí ó kọ́ pẹ̀tẹ́sì tí a wà nínú rẹ̀ rí tí wọ́n pè ní Reverend C.A. Gorman. Àwọn ni ó kọ́ pẹ̀tẹ́sì ní wọ́n ṣe epo kárí bí wọ́n ṣe kọ́ nítorí pé kò ń ṣe àwọn ló ní, wọ́n kọ́ fún àwọn ìjọ Anglican tí a pè ní CMS ni wọ́n kọ́ pẹ̀tẹ́sì ní 1845. Wọ́n kàn ní orúkọ yẹn. So, all fi eléyìí fi hàn wá. This is the picture of the church built in 1843. The church built in 1843 by Reverend Henry Townsend, who built the church and who also built a story building, which was a wooden story building. And this is the man called Reverend Henry Townsend building the wooden church built in 1843. But the church collapsed in 1911. And then this is the chair since 1878. Ara àwọn àga àwọn òjíṣẹ́ Ọlọ́run yẹn àga yìí wọ́n ní láti 1878 ní àga yìí ti lò 145 years. And this is the picture of the cemetery where those missionaries were buried. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run missionary tí ó wá síbí, wọ́n ní púpọ̀ ní wọn ló kú sí ìlú Badagry. Wọ́n ní mélòó ni wọ́n gan, wọ́n ní 240 of the missionaries buried in Badagry, died and buried here. And this is the saving bank where the missionary kept money and some of the valuable items. Ibi tí wọ́n kó owó wọn sí rèé tó dàbí kóló wọn, ṣùgbọ́n wọ́n pè ní missionary bank or missionary saving bank. Ibi tí wọ́n kó owó wọn pamọ́ sí, wọ́n dẹ̀ fi àwọn owó wọ́n fi ràn wá nínú ibi báyìí. Àwọn owó tí àwọn ènìyàn wa ń bá wa fi sínú rẹ̀. Ọdún nígbà tí wọ́n máa wo inú ẹ̀ dọ́kúmẹ́ǹtì kan náà ló bá nú ẹ̀, wọn ò dẹ̀ lè fílẹ̀ inú ẹ̀ kí àwọn èèyàn máa ṣí kan láti fi ọwọ́ fi bàjẹ́. A bẹ̀rẹ̀ sí ń béèrè lọ́dọ̀ àwọn ènìyàn tó ní àwọn owó àtijọ́ tó jẹ́ owó tó ti pẹ́. À ń kó owó yẹn síbẹ̀ láti máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwa ọmọ ìsìn tí à ń bọ̀. So wọ́n fi àwọn owó yẹn tí wọ́n máa ní oríṣiríṣi. Tí a bá wò wọ́n ní coins ní cowries ní àkọ́kọ́ tí àwọn ènìyàn wa ń ná. So ìyẹn gẹ́gẹ́ bí owó ẹyọ tá à ń pè ní ẹyọ owó ìyẹn ní èdè Yorùbá. So tí a bá dé àwọn ilẹ̀ Ìgbò wọ́n máa pè ní ego ayọ̀rọ̀. And tá bá dé àwọn ilẹ̀ Haúsá wọ́n á pè ní wúrì. Ìyẹn ni owó tí à ń ná gbà yẹn lọ́hùn. So lẹ́yìn náà ìgbà tí àwọn British dé, àwọn Portuguese dé láti wá ra ẹrú, wọn kì í lè ná owó yìí pẹ̀lú àwọn èèyàn wa. Àwọn ló fi ohun kan fi ràn wá tí à ń pè ní trade by barters. So tí à ń pè ní ohun tí mo ní, ohun tí wo ní, tí wàá mú wá fi gba ohun tí o ní, ohun tí o ní. So òun ni trade by barter tí wọ́n fi ràn wá. Lẹ́yìn náà ni wọ́n fi owó oníhò fi ràn wá tí wọ́n pè ní 1 penny.
ìyẹn àwọn breeches ni ó fi ràn wá 1 penny lélẹ́yìí. After penny so wọ́n fi lè fi ràn wá tí a pè ní half penny. After half penny ni wọ́n fi shilling fi ràn wá tí a dẹ̀ pè ní shilling kan. So lẹ́yìn shilling ni wọ́n fi penny fi ràn wá tí a dẹ̀ pè ní penny yẹn rèé, òun ni wọ́n fi ràn wá. So wọ́n dẹ̀ fi ilé fi ràn wá tí wọ́n pè ní pọ́ùn tí a pè ní pounds. So àwọn owó tó fi ràn wá lóríṣiríṣi kí a tó change sí náírà and kọ́bọ̀. So náírà and kọ́bọ̀ ni a bẹ̀rẹ̀ sí ná ní 1973 tá a bẹ̀rẹ̀ sí ná owó tí a ń pè ní 1 kọ́bọ̀, half kọ́bọ̀, 5 kọ́bọ̀, 10 kọ́bọ̀, 25 kọ́bọ̀, 50 kọ́bọ̀ and 1 naira. A kó àwọn eléyìí sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wá change sí àwọn owó eléyìí fún wa. Wọ́n ní tí a bá wò owó àwòrán yẹn dáadáa, arákùnrin tí a pè ní Herbert Macaulay tó wà nínú 1 naira wa tó jẹ́ ọmọ sí bàbá Ajayi Crowther tí a sọ̀rọ̀ nípa rẹ̀ pé arákùnrin kan ṣiṣẹ́ pẹ̀lú bàbá Ajayi Crowther tí a ń pè ní Reverend Babington Macaulay tó jẹ́ PA Bishop Ajayi Crowther tí ó fẹ́ ọmọ bàbá Ajayi Crowther obìnrin tó fi bí Herbert Macaulay. A rí owó eléyìí náà tí a rí ìyẹn owó wa tí a pè ní 50 kọ́bọ̀. Lẹ́yìn náà ni a rí ìyẹn owó eléyìí tí a pè ní 5 naira. Ní oríṣiríṣi bẹ́ẹ̀ a ti rí 5 naira ti ìgbà kan náà rí tí àwa kan lè ní abá. So a dẹ̀ ti rí owó yìí tí a pè ní múrí táwọn èèyàn kan á pè ní múrítàlá. So bẹ́ẹ̀ náà ni a ti rí eléyìí tó pa Yíbò àti Haúsá àti Yorùbá papọ̀ tá ń pè ní wàzobíà. So lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn owó yẹn àwọn ènìyàn dẹ̀ wọ́n ṣe ń dá wa lójú pé táwọn bá ń bọ̀ ní ìgbà míì tí bá wa kó nínú rẹ̀ wá láti jẹ́ ká máa fi ṣe ìyẹn ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn wa gẹ́gẹ́ bí ohun tí a ní tí ó wà nínú ọ̀jẹ̀sí rẹ̀. À ń lọ sí ìsàlẹ̀ lọ parí ohun tí ìtàn àti ọ̀rọ̀ nípa àwọn missionary tí wọ́n ẹ̀sìn àkọ́dé tí a máa gbàgbọ́ lẹ́yìn. Kọ̀ǹga yìí ni wọ́n fi hàn wá tó jẹ́ kọ̀ǹga àkọ́kọ́ ìyẹn àwọn tí ó mú ẹ̀sìn àkọ́dé tí wọ́n fi hàn wá pé wọ́n ní this is the first well dug by the CMS missionary in 1842. Only since 1842 this well water it have never run dry, it have never changed in colour. Kọ̀ǹga tí a rí wọn láti 1842 kò tí ì gbẹ́rí kò dẹ̀ tí ì ní àbàmọ́ kankan ní ẹ̀rù. Ó ní dẹ́pẹ́ pé nígbà táwọn missionary dé wọ́n wo kọ̀ǹga ń wo lẹ̀ wá dáadáa kí wọ́n tó gbẹ́ omi tí wọn. Wọ́n láwọn èèyàn wa tó ń gbẹ́ kọ̀ǹga láti ìgbà náà títí di ìsìn omi tá à ń gbẹ́ kọ̀ǹga tá à ń gbẹ́ ó dẹ̀ ní àbàmọ́. So wọ́n ní kò ń ṣe púpọ̀ jù fún wa débi pé omi wa níbí lẹ́nu ká fi fọ ìyẹn aṣọ tó fi ṣe aṣọ funfun. So àwọn tó pé tá bá fi fọ aṣọ funfun ó lè ba aṣọ funfun wa jẹ́. So ìyẹn ni pé omi yìí ó mọ́ dáadáa tí ó dẹ̀ ṣe ìyẹn eléyìí nìkan ní agbègbè ìlú Badagry òbí báyìí. Wọ́n ní omi yìí àwọn ènìyàn tó ń wá láti ta, those people that came from outside paying a visit here to Badagry to 4-story building because of the story they actually heard about the well. They developed strong faith in God that God, I can use this water for prayer and I can pray on this and I believe God is going to answer my prayer. So people who attach their faith on it, it works for them. And àwọn lo omi yìí, àwọn mu omi yìí, àwọn dẹ̀ lóògùn kan báyìí ó dẹ̀ jẹ́ fún àwọn gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe wá ní ìsìn ẹ jẹ́ kí a pọ́n láti lè fi hàn wá ká fi hàn àwọn tí wọ́n wà ń ta pé èmi náà nígbà tí mo wá mo máa bá wọn fún nínú oore àti àánú táwọn èèyàn rí gbà ní
ẹni kọ̀ọ̀gá tí a pè ní miracle water fọwọ́ wa náà. Ó dàbí omi oko wa. Omi yẹn wà òkè gan o. Ọlọ́run gbọ́. Kì í ṣe gbé àwọn table water tá à ń fowó ra o. Kò tí ì mú mi lé ní látànà gan tẹ̀mí tí ẹ̀ tí mú. Kì í ṣe gbé àwọn table water tá à ń fowó ra. Wà òkè. Bó lẹ ṣe feel? Wàhálà wà òkè. Ọlọ́run make sense. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ezekiel Sọtẹ́jì Viavonu tí mo ń ṣiṣẹ́ fún àwọn ìjọ Anglican ní inú ọgbà ara First Story Building Takobi ní Pẹ̀tẹ́sì àkọ́kọ́. Ẹ káàbọ̀. Ẹ ṣeun o. Ẹ bá rí láyọ̀. Bí ilẹ̀ ṣe jẹ́ ilẹ̀ iyọ̀ lórí omi tó bá gbé bí wọ́n ní omi yẹn máa ń ní iyọ̀ tàbí kó ní kọ́lọ̀, ìyẹn ni pé kómi yẹn pọ́n. Àpárọ̀ ẹ̀wọ́ mi nínú tọ́lẹ̀tì nínú hòtẹ́ẹ̀lì yẹn. Hòtẹ́ẹ̀lì tá a dé sí. Omi yẹn pọ́n ni. Omi yẹn pọ́n mo yà wọ̀ pé omi ṣe pupa báyìí. Ìgbélé yìí funfun, ó mọ́, ó tún dá a lẹ́nu. Wọ́n wá ní gbogbo kànga tí wọ́n gbẹ́ sílùú yìí, wọ́n ní kò sí èyí tó ṣe é mú bí eléyìí nítorí wípé wọ́n á ní kọ́lọ̀, wọ́n á pọ́n tàbí kí wọ́n ní iyọ̀ nítorí òkun tó yí bí ìka. Ìyanilẹ́nu o. Iṣẹ́ ìyanilẹ́nu o. Ilé tẹ̀ ń wò yìí nílé tí Lord Lugard ń gbé nígbà kan rí. MDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsán wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yeah. Láti bọ́lẹ̀ máa clean ní ojú kìíní. Ṣojú ojú. Ṣe lómi mi wá. Ìwé náà wà. Kọ́nà yìí ṣe yẹn affect mi. Now right. Okay, left. Ẹ̀jẹ̀ pé lè tún tóbi ju yẹn lọ. Àkíkà. Ẹ ń bọ́lẹ̀. So ẹ máa yà wọlé. Sínú ibà. Ẹ̀yin lè bọ́lẹ̀. Ẹ̀yin lè bọ́lẹ̀ tí ẹ fẹ́ yà á.
You are welcome to the museum, and you are welcome to Odaju. So the museum is all about transatlantic slave trade. In the museum, we have 9 sections in the museum, basically on slave trade. And before we go, Odaju was founded in the year 1425 officially. 1425. 25 years. Ni wọ́n tẹ Badagry lọ. Yes. Okay, sir. So 125. Before 125, we did that. I'm going to get across the water. Okay. We go across the water before they get down here in 1425. So slave trade compared in West Africa in 1445. Okay. But they are coming to West Africa. We have full research from aluminium, gold, ivory, Timber. Later, they came back in 1473 for slave trade. We work with Oyinbo, jigging as mirror, umbrella, gunpowder, gun. We go to West Africa to extend our people down to the West Indies. Okay. So that is Caribbean island. Our America alone, our Europe alone, but it's under America, Okay. South and North America. Okay. To it then, we still go to the American by Okay. in 1405. America was sitting by Ní 1445. 45. America, yeah. Okay. So call it West Indies now. Okay. So nígbà tí wọ́n dé, wọ́n sọ ọgbẹ́ di oko, it's a farmland owned by the Europeans. They planted sugarcane, cottonwood, tobacco, rice. Gbogbo àwọn kan tó bá gbìn wọ̀nyí tó bá dìgbà tó ń ká ìlú oko wọn, wọ́n dá padà sí Europe. Ibẹ̀ náà machinery tó máa refine wà. Wọ́n sọ sugarcane, the sugar. Wọ́n sọ the aṣọ. Wọ́n sọ tobacco, the cigarette. Wọ́n dá padà sí West Africa láti kó mọ́ ẹrú. So nígbà ìgbà tó yẹ wọ́n máa ń fi ọtí ìgò kan bí wọ́n ṣe pàṣípàrọ̀ èèyàn 10 èèyàn mẹ́wàá. Umbrella kan 40 èèyàn ní spọ́tì. 40. So àwọn olóńkọ́ àgbà wọn kí ni àwọn ọba wa, àwọn olórí wa, àwọn alágbára wa. Òyìnbó lọ sílẹ̀ ìlú òkèèrè lọ́kọ́ ẹrú. They stay at this coast area here, demand for our slaves, our people. Àwọn alájà ológun takọ́ra wa fún ìlú as ẹrú. So when I check one, we answer left, you see. Fear wins. And so am I not a man, I'm a brother. So it's a symbol using campaigning against slave trade. Of you I pay kawo bi eyan dudu. Bó ṣe sí èyàn dúdú ara rẹ̀. Bá a ṣe ń jara wa lógun. So yíba yìí, gbogbo picture yìí is talking about civilization ọ̀làjú tá a ní kó wẹ̀rù tó bẹ̀rẹ̀. Àwọn ẹ̀rú ti ní ọ̀làjú ṣáájú àwọn òbí. Àti ń kàwé ṣáájú wọn, àti ń kọ́lé ṣáájú wọn. This is the first university in the whole world. Okay. Africa ló wà. Mali ló wà. Ní Mali. Yes. Ó fi yẹ pé àti kàwé lọ síwájú ṣáájú. Yes. Timbuktu náà pè. The first university in the whole world. Timbuktu in Mali. Ló wà ní Mali. Yeah, Timbuktu. Timbuktu. Center of learning. Timbuktu Center of Learning. Fásitì àkọ́kọ́. So ẹ wo bá ṣe ń ṣe pyramid nígbà yẹn. Bá ṣe ń ṣe ní kọ́ gbogbo ẹ̀ ní Egypt. Ó fi yẹ pé a ti ní we have more technology kan tó dé. So yíba yìí ní 1640 to 1750 wọ́n divide the West African coast sí ọ̀nà mẹ́rin. Wọ́n dẹ̀ sọ ní orúkọ àwọn alùmọ̀ní tí wọ́n bá bẹ̀. Nǹkan tó bá ní yíba yìí wọ́n sọ ní Grain Coast ní àwọn oúnjẹ that's Sierra Leone, Gambia and Guinea. Yíba yìí Ivory Coast ìwọ elephant ló ń jẹ́ Ivory. Ní Abidjan tó lọ ní ọ̀pọ̀lọpọ̀ elephant irin wọ́n máa lọ pa wọn ayé ẹ̀wọ̀n wọn fi ṣe Ivory. Gold Coast Ghana. Slave Coast òní Nigeria ti bẹ̀rẹ̀ ìlú àwọn ẹrú as Nigeria Benin Republic in the Slave Coast. Slaves are taken from all the West African coast. But tó bá kó ẹrú ní gbogbo ẹ̀ nínú ẹrú mẹ́wàá tó bá kó ní gbogbo ẹ̀ mẹ́fà mọ́ wá láti Nigeria ti Benin. So àwọn aláwọ̀ supply ẹ̀. So when I go on, not in town, that's it. That's it. So if you are weak, no, I'm not found. It's like children. That's what they are. Parents. They are looking to it.
so àwọn chain tó ń lò gbà yẹn ìbọn ni kó tó fún ní ìbọn kan ẹ láti ní 40 àwọn ìdá yẹn ni àwọn ẹ̀wọ̀n yẹn ni tọrùn ní ọkùnrin tọrùn obìnrin tọrùn ọmọdé àwọn ọmọdé yìí jára máa fi wọ́n ṣe jára ìsìn èèní ya ẹ bá pé púpọ̀ náà àwọn obìnrin wa wọn fẹ́ fi àwọn ọmọ lẹ̀ wọ́n lè lókè kó tẹ̀lé lọ jára sí ni ilé ní fáwọn tó stubborn wọ́n ní kán sọ wọn báyìí wọ́n á dẹ̀ gbélé nǹkan wọ́n á dẹ̀ gbìn wọ́n á lu ọwọ́ méjì àtọwọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ kan fi sínú iná tó bá ti gbóná wọ́n fi lu ètè méjì wọ́n fi kékeré sílẹ̀ wọ́n dẹ̀ fi àgádágodo sí wọ́n fi ilé yìí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi àgádágodo sí tẹsẹ̀ yẹn méjì ní tẹni ọkọ tẹni ẹsẹ̀ kọ̀ọ̀kan wọ́n á jọ máa gbé ẹsẹ̀ yẹn papọ̀ ní papọ̀ ilé ìtọ́wọ́ àwọn ilé ìgbúrú jù tẹ́lẹ̀ wọn lọ tẹ̀ní kí wọ́n tó kó wọn lọ wọ́n láti fi àmì sí wọn lẹ́yìn sí wọn ní ẹ̀yìn pẹ̀lú orin gbígbóná torí nínú ọkọ̀ nínú ṣípù láyìn òyìnbó bí 3-4 ló máa ń kó ẹrú sínú ẹ̀ kọ́ má lè dá ẹrú wọn mọ̀ ní akọ̀lùkọ̀ tèmi sẹ́yìn pẹ̀lú red hot iron púpọ̀ náà máa ń kú torí tó bá dọ̀ wọn wọ́n kọ́ fi omi òkun ìfọ̀ wọn mú brush ká fọ́ ìlú wọn tó bá mú bàbá ìyá àtọ̀ ní papọ̀ wọ́n máa kọ́ wọn síbi ọ̀tọ̀ọ̀tọ̀ separation of family to different countries. wọ́n pín wọn sí wọn léyà. kọ́ má bàa sọ èdè kọ́ má bàa ní plan àti attack master wọn wá ti sábà so wọ́n á kó ìyá ìlú mi bàbá àwọn ọmọ ṣùgbọ́n ṣe máa ń tọ́ṣọ̀ wọn ni so painful. tó ń ṣekun nínú gbèdì sí wọn lọ́rùn. So when man inspect me, one possible inspect me. Rejected, I don't reject him. Rejected slate. tí wọn gbà wọn pé wọn ti wù jù. Mo lágbára àti iṣẹ́ wọn. Mo pa ọ́n dànù. Wọ́n máa ṣùdá wọn padà, wọ́n máa waste money. So ilé ni impression. Wọ́n waste àwọn ilé ní báyìí. As they call it macro. Macron. So nígbà yìí ni àwọn ilé ní slave market ọjà ẹrú ìkọ́ wọn pàtàkì báyìí wọ́n pè ní plekete wọ́n dálẹ̀ ní 1510 ní 1502 1502 wọ́n dá ọjà ẹrú yẹn sílẹ̀. lẹ́yìn 300 wọ́n ta bẹ̀ ní ọjọ́ kan láàrin ọdún kan wọ́n ta èèyàn 17,000 wọ́n lè lọ́jà ní ẹ̀ẹ̀kan lẹ́yìn ọjọ́ márùn-ún once after 5 days wọ́n ti náà lè dín sí ní tún di ọjọ́ karùn-ún wọ́n tún ní so yìí 300 at least ó kéré jù ní wọ́n ta ní ọjọ́ kan. wọ́n yìí máa kó ọ̀rọ̀ sí pọ́jọ́ tó ń tọ́ mi. èèbò tó pé bọ̀dá ní tọ́lú tí wọ́n ló gẹ̀rù tí wọ́n gbọ́gbọ́ nílẹ̀. àwọn ẹrú ni ẹ̀wọ̀n tó ní wọ́n ní ẹ̀rẹ̀ tó wà lóhun tó wà mọ́ ẹ̀. tó tún wà nínú oyún eléyìí ti ṣubú wọ́n tó ń nà lẹ́gba pásítà tó ń nà lẹ́gba. àwọn these are the facilitators àwọn tó ń rà tó ń tà ní. àwọn ọ̀gá rẹ̀ rú. aláwọ̀ African tó ń rà ní níta processes bí ṣe bí advance wọ́n pọ̀.
ilé advertisement mi máa ṣe kúrò ní. Captain John Hawkins lórúkọ ilé. First English trader. First English slave dealer. In West Africa. Alaise de Souza. Alaise de No problem. We have Uncle Maurice. Mo Faransé lélẹ̀ láti Brazil. Brazil, yeah. Very good there. Then when man share advertisement for me. Abi. George Fremington. Ṣé ibi kan ló ń jẹ́ George Fremington àbí ìta ló ń jẹ́ George? Wọ́n sì rí wọ́n sì rí. Sàárì ẹ̀ nìyẹn. Advertising to be sold for credit. We sold and let in auction highest bidder. Bàbá ìyá àtọ̀mù. Na auction. Ẹni tó bá lówó jù kó wá rà. Slave trade department. Wọ́n máa mú mi. Wọ́n sọ ohun sẹ́yìn. Àgàdá tí wọ́n fi ń mú mi. Yes. Ibẹ̀ ni wọ́n á pọn omi sí. Wọ́n lè máa ẹnu náà máa mú mi yẹn. Ẹnu náà máa gbé sí. Bẹ́ẹ̀ni wọ́n lè máa ní kọ́kọ́ wọ́n sọ ohun sẹ́yìn. Wọ́n á so owó wọn sẹ́yìn. Bẹ́ẹ̀ni báyìí. Tí mi bá lọ́lẹ̀, ó dọjọ́ kejì ni. Ò mú mi mọ́jọ́ yẹn nìyẹn. Kìíní yẹn ó lè ṣàkùn. Ṣẹ́pẹ́ tó bá ń jà fún mi. Ayé amúláyà. Ó lè jà wọ́n. Tẹ́jẹ̀ bá ń wọnú ẹ̀. Wọ́n àwọn bẹ́ẹ̀ náà. Ìwọ Ọ̀dájú máa rí o. Ilé tàwa yìí, ó ti lò 160 years. Ilé yìí ti lò 160 years. 160 years. 1863 ni wọ́n kọ́. Àwọn olùkọ́. Àwọn Oyinbo. Ọ́fíìsì àwọn Oyinbo ni àwọn DO. They call them district officers. Àwọn tó lè serve ní building láti 1863, 1958, 1958 orúkọ wọn ni. Kò save wọn ni. Àwọn èèbù ajẹ́lẹ̀ tí wọ́n wá kọ́ àwọn èèyàn wa lẹ́rú. Iṣẹ́ àwọn tó wá kọ́ àwọn lẹ́rú. Àwọn lè wá as colonial masters nínú. Colonial masters. Nígbà tí wọ́n ẹrú tán, àwọn tó ní kí wọ́n ṣe aláṣẹ wa bí governors. Ok, láti wá darí wa ilẹ̀ yìí. Ṣé é sìn? Ṣé wọ́n ní colonial masters ẹ̀ so àwọn we call them district officers. Okay. As serve in Badagry. Okay. Badagry district nígbà yẹn ó dé Ìlaro ó dé Ojúlẹ̀gbẹ́ wọ́n yìí pín district yẹn nìyẹn. Okay. So bọ́kọ̀ yẹn ṣe máa ń rí ìlú. Àwọn òyìnbó yẹn wà báyìí wọ́n máa gbádùn wọn jayé orí mu. Wọ́n á tọ̀ àwọn owó yẹn sínú òkòwé báyìí. Wọ́n lè máa tó wọn lie down facing up wọ́n máa sùn báyìí. Wọ́n máa tó wọn. Nínú ìrìn àjò wákàtí mélòó? Oṣù méjì sí oṣù mẹ́ta lọ́nà. Báwo ni wọ́n ṣe máa jẹun? Wọ́n á fún oúnjẹ ẹ̀ẹ̀kan lọ́jọ́ kan. Àsìkò yẹn wá ní kí wọ́n dìde ìjókòó. Ìṣèwà kú àbí tó wá ṣàìsàn nù wọ́n sọ sómi. Tó bá ti sick láì tí ì kú, wọ́n á sọ sódò. Wọ́n wà kó àìsàn bá àwọn tó kù. So wọ́n á láì wọn dáhùn, wọ́n á sùn sínú bí wọ́n ṣe máa tò wọ́n rèé bí ẹja. Tí wọ́n tó sá ní bẹ́ẹ̀ gan-an ló máa pọ̀jù náà. Kí ló dé táwọn ará bí ìdájú báyìí? Àwọn ọmọ dájú ṣùgbọ́n àwa náà gan fún àwa ṣé a nífẹ̀ẹ́ ara wa tó bẹ́ẹ̀ tàbí kóra wa lórí ọ̀fun. Fún àwọn nǹkan tó ṣe ò dáa ṣùgbọ́n ẹ̀yẹ́ ká fi ibi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ náà. Ṣèbá àwọn kan ló ń kó ẹrù fún wọn torí kíni torí ní ta fẹ́ jẹ àbí ta fẹ́ jẹ. Ilẹ̀ tó mọ́lẹ̀ lù wọ́n ní wọ́n lọ kidnap àwọn èèyàn. Wọ́n kó wọn síbì kan. Wọ́n pe nọ́mbà kan pé kọ́ sọ wọn síbì kan. Nọ́mbà wọn pè tà náà pè ṣìbẹ́ nìkan ló ní kọ́ lọ kọ́ wa. Bó ọ̀rọ̀ ṣe wà ní ẹnìkan ló máa ní kọ́ lọ sí abúlé yẹn. Ẹ bá pa wọn ẹ jẹ́ wọn láyà bá mi kó ìdó àwọn mẹ́ta bá mi kó wọn sẹ́kùn lóbi kan tá àwọn fọ́pọ̀ ẹrú. Bó ṣe wà láti kọ́ṣẹ́ lórí bẹ́ǹsì. Ṣíbẹ́ ọ̀tọ̀ kó ẹnìkan ló wà lábẹ́. Àwọn kan tó kó ń trade ẹnìkan ló fẹ́ gbówó yẹn. Evans tó ń mú àwọn tó bá iṣẹ́ tó ń mú wọn láwọn ọmọ Evans rí àwọn oríire wọ́n lè ṣiṣẹ́ fún bó ṣe wà náà nìyẹn. So ìbọn tó máa ń lò ń gbà yẹn. Máa ṣe ń gbọ̀ngàn lákòóní. Máa ń ṣe ìkọ́lẹ̀ large iron cannon gun cannon.
wọ́n tó fún wa ní ìbọn ikọ̀ wọ́n láti fún ọ ní èèyàn 100. Ọgọ́rùn-ún èèyàn. 100 slaves for this man. Ló fi gba ìbọn yìí. Bẹ́ẹ̀ni, when the slave ship became too heavy, slaves are thrown to the ocean to make the ship lighter. Wọ́n bá ti rí pé wọ́n ti pọ̀ jù. Wọ́n ti pọ̀ jù. Tọ́pọ̀ ní ti ń dọ̀tí ò lè sáré rà. Wọ́n sọ wọ́n sómi. Láàyè. Lórí bẹ́ẹ̀ ni. Kí ọkọ̀ mọ́ bá lè fúyẹ́. Wọ́n á so èèyàn sódò kọ́ bá lè fúyẹ́. Àwọn ní mẹ́ ẹ̀ sọ wọ́n sómi. Wọ́n rí pé ọkọ̀ ẹ̀kọ́ náà kọ́kọ́ mọ́ bá sí ilé. Wọ́n ṣe máa ń tó wọn ni. Ṣẹ̀gbọ́n ètò ẹ̀dí chain lọ́rùn. Eléyìí ò jọ ń tán fọwọ́ yà o. Wọ́n ya fọ́tò ẹ̀ nílé. Ọkọ̀ nìyẹn. Wọ́n ya fọ́tò ẹ̀. Ilé ká lọ sókè o. Àwọn ọmọ kéékèèké, ọmọ ọlọ́mọ. Máṣe o. Ìkòkò ló wà. Ìkòkò. Wọ́n ní wọ́n tò sísàlẹ̀ yìí o. Máṣe o. Ní kálukú ohun ọmọdé ọkùnrin tó ń. Ilé tó ti lé ní 160 years láti kọ́. Ilé tọ́dọ̀ tí wọ́n ń ju ti wọn. 1840 náà kọ́ ti wọn. Ẹ wo lé bó ṣe dúró déédéé. Over 160 years. So àwọn ẹ̀wọ̀n yẹn wọ́n ní àwọn ajá abàmì wọ́n ti train láti mú ẹ̀jẹ̀ láti gé wọn lọ́fun láti pa wọ́n dànù jẹ́rìí. Kí ni àwọn ẹrú yẹn máa ṣe tí wọ́n fi máa ní kájá? Ẹni tó bá ṣẹ̀ bí wọ́n fẹ́ sá lọ àbó ṣagídí àbó ṣe wọn tí wọn fẹ́ mọ̀ pé ẹrú ohun ìní olówó ni ẹrú. Ohun ìní tó ṣe iyebíye. Property ohun ìní. Ok, property ẹni tó lówó lọ́wọ́. Ni ẹrú jẹ́. Ok. Kò lè sọ pé ó rẹ̀ wọ́n kò lè sinmi àbí tó lóye bá ní kó sinmi. Kò lẹ́tọ̀ọ́ láti sọ pé ó jẹ́ kó rìn sinmi díẹ̀. Wọ́n sọ pé a slave is a property to somebody, to the owner. So ohun ìní ẹni tó bá ní kó wà ń dúró fún 48 hours àwọn ìlú rẹ̀ ó rà kan ní ìyá document for it. So wọ́n má ṣe nǹkan tí ó yẹ kó ṣe wọ́n ti láwọn ajá yìí tó ti train láti target ọ̀fun láti pa wọn. Láti gé ògbórógbò ẹ̀ báyìí. Parí àwa mọ ẹ̀jẹ̀. Tí ẹrú yẹn bá pa ajá kan wọ́n tún bí ajá mẹ́wàá sí. Wọ́n wá fàyà yẹn náà. Ẹ̀fọ́ ṣe hàn mí. Pèsè hàngẹ̀. Ẹ̀fọ́ yẹn hàn mí. Kò lè balance mọ́ láíláí. Jésù àfijé. Dislocation ẹgbẹ́ egungun ọ̀gá yẹ̀. So táwọn orí ẹ̀ bá sá lọ wọ́n ti ní àwọn tó máa ń lọ nínú insurance take cash out. So reward wọn ni add that for reward tó bá ti mú ẹrú èdè bí $100. So tẹ́lẹ̀ ẹ̀ bá sá lọ ẹni tó bá ti mú ọmọ nǹkan tó fẹ́ gbà. So kò possible kan ti escape. $100. And then wọ́n ti kó ọ̀dọ́ wọn wọ́n máa ń kó wọn sí kéde méjì. Àwọn kọ́ bá iṣẹ́ ní lóko we call them domestic and field. Àwọn tí ilé ẹ̀rọ pẹ̀lú domestic government ṣe àṣẹ part-time. Ìgbà tó bá nílò wọn máa ṣe wọn tó sinmi díẹ̀ ṣe díẹ̀ bí kò tọ́jú ilé wọn mú kíní kan ṣùgbọ́n àwọn máa fún oúnjẹ gidi torí wọ́n máa jẹ oúnjẹ àjẹkù àwọn ọ̀gá wọn wọ́n wá aṣọ àwọ̀kù ọ̀gá
yìí sì wọ́n sún lé àwọn tó ń ṣe lóko yẹn wọ́n ń ṣe fún 18 hours wákàtí méjìdínlógún wákàtí méjìdínlógún yẹn wọ́n máa fún ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún that is 15 minutes láti sinmi àti láti jẹun àwọn kan máa ń ṣe láti àárọ̀ di àṣálẹ́ tó sì kọ́ bá jáde ní alẹ́ lóru wọ́n tún ní kọ́ lọ ṣiṣẹ́ ní ìgbìyànjú bọ̀tà tó ń ṣe lóko yẹn púpọ̀ nú akọni ọkùnrin wọ́n máa ń tẹ̀ wọ́n lọ́dà. wọn nílé ìbòbìnrin ṣe. àwọn kan wà tó pé wọ́n máa ń fi ọlẹ̀ wọ́n wá ṣe ọkùnrin rẹ̀ kí káwàlì ní ẹrú tó pọ̀ because tó bá bímọ ààrẹ ẹrú náà ni. bẹ́ẹ̀ni. àdẹ̀nù tún ní àwọn ẹrú kan tó yẹ kó ìbòrè wọn tó bá bímọ wọ́n á ní kó gbọ́mọ ilẹ̀ á máa fún ọmọ ìbò yìí ní ọmọ they call them wet nurse nǹkan tó máa ń ṣe ni pé tí ìyàwó bá ti wà lóyún wọ́n lọ sí field wọ́n lọ wo ẹrú tó ti wà lóyún tí kò dúró wọn lọ wọ́n á mú wọlé wọ́n á tọ́jú ẹ̀ dáadáa treatment kan náà wọ́n lọ pẹ̀lú ìyàwó oúnjẹ kan náà tí wọ́n pé ó máa refresh padà tó bá ti bímọ you just has only 20% of power láti feed the tiẹ̀ ìtókù about breastfeeding ọmọ òyìnbó yẹn àwọn máa ń pè ní wet nurse wet nurse. The African women were forced to give all their children and breastfeed the white babies. So ọmọ tí ẹ máa rù ọmọ òyìnbó máa sanra. ṣùgbọ́n agbára ń bẹ nínú ọyàn ẹ̀yìn gbé ilé ẹni tó ń fún lọ́yẹ̀ ló máa nífẹ̀ẹ́ sí jù. àwọn tó ń ṣe lóko ìkéde kán wà jẹ́ rèké wọ́n ti di ẹnu wọ́n máa ń ṣe fún 18 hours èmi ṣe ló máa ń yọ kí ni kúrò lẹ́nu wọn. bàbá sọ náà lẹ́gọ̀ọ́ ọlọ́dún yóò lè ríran níta. Slavery wọ́n ṣe òwò ẹrú fún over 400 years. 400 years. wọ́n kọ́ stop ẹ̀ ní 1888 wọ́n wá ṣe firewall fún 81 years wọ́n wá finally stop ẹ̀ ní 1888 no more slave trade. so nígbà tí wọ́n stop slave trade tó ń stop òwò ẹrú yẹn tó ń dá dúró ó láwọn kan tó ń padà nítorí àbẹ̀ ni pé àwọn kan wọ́n rẹ́dí àti padà wá sí mi. àwọn kan rẹ́dí àti wà lọ́rùn nígbà tó ń stop slave trade wọ́n fún wọn ní freedom certificate wọ́n ti yẹn sìn ètò kan ló máa ń sọ fún mi pé wọ́n ti wà free mo lè bá ẹ ṣiṣẹ́ kí n máa gbowó tó wá tó máa kúrò bẹ́ẹ̀ máa lọ síbí wọ́n ṣe máa gbowó ètò wà lọ́rùn àwọn làwọn ń pè ní African Americans wà lọ́rùn àwọn tó padà là ń pè ní returnees wọ́n pọ̀ àwọn bí Àjàyí Crowther àwọn Coker àwọn ped àwọn pọ̀ sílẹ̀ Lagos Island ibi tí mẹ́ta Mushin Abẹ́òkúta wọ́n pọ̀ àwọn máa ń kọ́ ọdún lẹ́yìn ẹni pé bricks nílé bricks ló ń ṣe ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí ni ṣọ́ọ̀ṣì lẹ́yìn náà àwọn olè àwọn akọ̀ ní Brazilian architectural design. àwọn ilé pọ̀ dáadáa tá a máa ń rí ládùúgbò wa. ilé ìdánwò alábẹ́òkúta. cms ilé lẹ́kọ̀ọ́. irú ẹ̀ wà lábẹ́òkúta níbi tó kó yẹn ibi àké. ilé pọ̀ dáadáa. so àwọn tó dá òwò ẹrú dúró ìfọdún abolitionists a ní àwọn Yorùbá náà a ní àwọn Yorùbá tó dá òwò ẹrú rẹpẹtẹ but kò sí orúkọ nínú àkọọ́lẹ̀ torí pé òyìnbó ló kọ àkọọ́lẹ̀ àwọn ló kọ bó ṣe ṣe òwò ẹrú ẹ máa rí pé ó pọ̀ nínú ìtọ́ta láti kan àdárúkọ Yorùbá kan pé wọ́n ṣòwò ẹrú òyìnbó ló kọ ìtàn ilẹ̀ tó máa pé òwò pépọ̀ wọn máa sọ kò yé sí gbogbo àwọn lẹ́yìn fún àwọn sáfíríkà wá dá òwò ẹrú fún wa ọ̀hún náà àwọn alájà ló fún wa báyìí orúkọ àwọn ní orúkọ àwọn yọ yé sí eléyìí Nani of Ghana eléyìí Harriet Tubman ẹni yìí ó rescue 300 slaves through underground railroad
láì pàdánù ẹ̀kan kan torí kò sí bó ṣe fẹ́. adúláwọ̀ nílé yìí. ẹ̀ náà it's America ṣe wọ́n pé for that 400 years wọ́n ti bí wọ́n ti ẹ̀jẹ̀ ti ń lọ. bẹ́ẹ̀ ni ọmọ ti pọ̀. Amẹ́ríkà ti dé púpọ̀ náà kí ni ti ó ti ṣe kí ni ẹ̀jẹ̀ ti di dúdú ẹni yìí sìn wọ́n pè ní natona ẹrú ni ó pa èèyàn 60 ní alẹ́ ọjọ́ kan. ó pa àwọn ọ̀gá ẹ̀ ní 60. ó sàn pa àwọn òyìnbó yìí bó ṣe wù ú. wọ́n wá rí wọ́n jọ pa àwọn but inú ẹ̀ dùn pé at least òun achieve nǹkan tó ń fẹ́ ṣe ilé tucson louverture ibi kọ́nà tó ń pè ní Haiti lẹ́nu Haiti. Okay, Haiti. Haiti was first black African country outside Africa. Okay. Ní 1791, 23rd of August, òun ló lead àwọn tó lọ jagun yẹn tó pa òun yẹn tó claim ilẹ̀ yẹn. Wọ́n máa ń pè ní Santo Domingo. Wọ́n á sọ orúkọ ẹ̀ ní Haiti. Àwọn adúláwọ̀ ló dẹ̀ ń gbé bẹ̀ tẹ́lẹ̀. Àwọn ló níbẹ̀. Àwọn ló kó síbẹ̀. Okay. Lóko yẹn, oko ni. Okay. Ọ̀tọ́ ló kégbà tó ní pé àwọn arábí náà ti ń gbà mí ra wọn. Àwọn kí làwọn ṣe ń sìn wọ́n ṣe gbógun dìde nìyẹn yes ilé Captain John Brown eléyìí ẹni pé ìwúlò náà Amẹ́ríkà ó free àwọn ẹrú ó wá fún ọ ní weapons pé kọ́ lọ sí street ẹni òyìnbó tó wá ti rí kọ́ máa pa wọ́n wá charge sí court ó lè lọ pa ní 1859. So we have Thomas Clarkson, English abolitionist, in the campaign empire. Granville Sharp, also British campaigning abolitionist. Olaude Kwame, Nigeria, he's an East guy. But go run to Kokomo, go run to Kokomo. Last Johnson, Equano, the corner to in the East, depending on Olaude Equano. And he's the first black to write a book. We have Frederick Douglass, we have William Wilberforce. Púpọ̀ nínú àwọn ẹrú wa tó kó láti ilẹ̀ aláwọ̀ dúdú especially Yorùbá tó kó lọ Brazil wọ́n lọ pẹ̀lú òòṣà wọn ṣé wọn pé tí wọ́n jẹ́ muslim sí tẹ travel láì mú tẹ̀síbí dání láì mú dára ẹ má ká tẹ̀síbí tí wọ́n ẹ ti mọ kọ́ńtìnì kíkọ́ ẹlẹ́káwọ́ má kà tí wọ́n bá jáde láì mú ẹ̀bùn dání aṣáájú ẹ̀ wọ́n lè kọ́ńtọ̀ síbẹ̀ àwọn gan wọ́n ṣe kó wọn lẹ́rú ìmọ̀ yẹn ẹ̀sìn yẹn wà lọ́kàn wọ́n dẹ̀ máa ń fún ọ ní ọjọ́ láti máa practicalize ẹ̀bùn yẹn so àwọn ẹ̀rí ilé mọ́já wọ́n tó ń bọ ìmọ̀já ni kódà wọ́n ń bọ ní Brazil ju Yorùbá gan lọ́sìn. wọ́n wí bẹ́ẹ̀. wọ́n ilé ìfẹ́ wípé táwọn fún wọn bá fẹ́ jáde gómìnà pẹ̀lú wọn kó àgbà àṣẹ lọ́wọ́ ìyá Ọ̀ṣun. ìyá Ọ̀ṣun. ìbílẹ̀ bèbèjì. àwọn oṣù Ṣàngó àtàwọn èrè. Ṣàngó ẹ̀rí ẹ̀rí wá Ṣàngó ẹ̀rí ọ̀ṣẹ́ni lọ́wọ́ láwọn àwọn ilé ìjà olórìṣà bó ṣe wà ní bíi bẹ́ẹ̀ bá ṣe ní rescue náà sọ lẹ́yìn sí African game ìjàkadì náà jàkadì bẹ́ẹ̀ ẹ̀rọ yẹn ló máa ń ṣe ló máa ń jà ẹrú mi àti ẹrú mi wọ́n máa jà ẹni tó bá mú mi tó bá kẹ́ ẹrú mi ló mú bẹ́ẹ̀ tí wọ́n fi lọ wọ́n ṣe títí lọ́wọ́ refine ẹ̀ wọ́n fọ́ títí ó wá di www.clinicalrescue.com táwọn bá ń jà ìjàkadì lọ́wọ́ àbí wọ́n ń tàbí lọ́wọ́ ó ní olùkọ́ tó máa ń lù nígbà yẹn kí ló ń pè ní ẹ̀ wọ́n ní àgídìgbò wọ́n ní lówe ọlọ́gbọ́n ní jo ọmọ rẹ̀ ní Brazil tó máa ń play ball ó ní olùkọ́ tó máa ń lù ní pè ní samba ìlú náà sọ wọ́n yẹn bá gbé ẹsẹ̀ lórí pápá fún ara ìbákọ̀ ọ̀jọ́ ti fún tútù lẹ́nu wọn ni. So nígbà yìí ní 1852 wọ́n sáyìn ìwé òmìnira ní Badagry ṣẹ́rí àwọn ará Badagry ni àwọn òyìnbó ni ṣẹ́rí àwọn ìbílẹ̀ àwọn ọlọ́pàá yẹn náà wọ́n sáyìn pé àfẹ́ dá ọmọ ẹ̀rú dúró kan báyìí láfẹ́ ìgbà ni wọ́n ní kán wó àwọn ilé ẹrú kan wó gbogbo ẹ̀ kán dá ọgbẹ́ nù kó tó di pé kọ́ but àwọn yóò sì tọ́jú díẹ̀díẹ̀ nínú kan gatamari ní across omi ẹni tó pè ní slave spirit attention well wọ́n ti fi oògùn sínú ẹ̀ wọ́n ti fi amúnimúyè sínú ẹ̀ pé ẹrú tó bá mú mi yẹn ìyá lọ. àwọn ará wa náà ló ṣe yẹ o. àwọn ará wa náà la ṣe gbé torí kó tó di pé wọ́n ṣe lè àwọn orí yẹn wọ́n máa ń bá àwọn òyìnbó ẹ̀jà lórí omi wọ́n ní àkílà wọn ṣe ń sìn tẹ́bá dé Ghana mọ̀ pé wọ́n ṣe tunnel tẹ́bá dé Benin igi wà tẹ́gbẹ́ àwọn èèyàn máa yí ká igi yẹn lẹ́ẹ̀mẹsàn ọkùnrin lẹ́ẹ̀mẹjì obìnrin bọ̀ ní Badagry ọ̀gá ni wọ́n fi owó yẹn sínú àmúyẹ tó bá ti mú so ilé náà wà lọ́nà tó bá ti dá ọmú yàn bá ọ̀gá mi
ìlọrin first Christianity ìgbàgbọ́ Kristẹni. bẹ́ẹ̀ni òní lábẹ́ igi tí wọ́n dé first reading wọ́n máa ṣàlàyé fún yín dáadáa lọ́wọ́ yẹn so slave market wọ́n sọ fún yín ẹ̀rẹ̀ 300 slave port point on return first story building Brazilian barracoon ilé tẹ̀wá yìí ọ́fíìsì yìí eléyìí òun ni resident ibi àwọn ń gbé àwọn olùgáàd àwọn ń gbé ibi àwọn ìṣe ọ́fíìsì kórè mi 1870 ni wọ́n kọ́ ilé yẹn. wọ́n kọ́ ilé 63 lélẹ́yìn kórè ẹ̀mọ́ kórè náà kórè òṣàwọn kórè egungun ni tí àwa ìgbọ̀n àpèlébójú sátọ̀ olùkọ́ náà gbé sátọ̀ Saturn is a special location, special location. Wọ́n kó wá láti Benin because wọ́n pè ní women gbogbo ìlú yẹn. Tí wọ́n bá fẹ́ kó jáde, obìnrin gbọ́dọ̀ wọ abẹ́. Obìnrin ò gbọ́dọ̀ wọ abẹ́. Ìwọ ni. Original ẹ̀kọ́ ló máa ń lọ́jọ́ kan. Àwọn tó yẹ ní ìyá tó ní bàbá ló máa ń lò. Ó dẹ̀ ní ìdílé tó ń lò. Síyẹ̀sì, but a ní àwọn mítà kó lọ́ta. Kọ́mi ìwà ìrí wọ́n ṣe máa ń perform rẹ̀. Something sátọ̀ akọ àti abo ni. Igi ńlá tó ń pè ní àjò tí wọ́n máa ń gbẹ. Igi náà pè ní àjòyìntì. Àràbà ńlá. Akọ àti abo wọ́n máa ń gbẹ. Then awọ orí ẹ̀yìn. Agbọ̀nrín. Agbọ̀nrín gbọ́dọ̀ àti awọ àgbọ̀nrín. Agbọ̀nrín àti ìbàdàn. Agbọ̀nrín akọ àtàbò wọ́n máa ń fi ṣe àwọ̀ orí ẹ̀. So ó ṣáà eléyìí ìsàgbétọ́ ìṣàwọ̀ gbogbo lè this is a gbogbo lè ó máa ń jẹ́ ìlànà fún security ní ọ̀sán fún entertainment apá magical performance magical dance àjò wọ́n bá ṣe èrè rédíò mi kọ́ bò kó tó máa jó wọ́n lè ṣe so àwọn pè ní ìsàgbétọ́ masquerade so àwọn tó jẹ́ lórí wọn máa ń pè ní ìsàgá ẹ̀sùnká coconut market basket and other thing. This is fishing point, fishing village, fisherwomen. But I have a picture in 1889 and 2018. Tí wọ́n fi kókò ṣe ilé ńgbà yẹn. Ọ̀sán tẹ́kùn náà ni ẹ̀rẹ́. Àjèrè Ifá nìyẹn. Àjèrè Ifá. Wọ́n pè ní àjèrè Ifá wọn. Ṣé omi ìfọ̀nù àmì yẹn? Náà fún mi. Ok, omi yẹn làwọn lẹ́yìn. Wow. So olóyè kìíní ìlọ́nà làwọn olóyè aṣáájú. Ok, fún ìgbówó yìí. Ìgbàgbétọ́. Ok, ìgbàgbétọ́. Ilé ló lọ rẹpẹtẹ yìí. Force yẹn fish pond wà àwọn méjèèjì ìka ṣé rin lélẹ̀ rin ilé ìyàwó rẹ̀ lọ rin ilé ìkọjá bẹ́ẹ̀ o Ayá ti jó. Strong ipa.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládò 08028121088. Uklepatin and Uchalanda came to Badagry in the year 1825. So Uchalanda visited Badagry that same year when he was coming from Katunga, Old Oyo. So the Portuguese merchant who was in Badagry at that time reported Uchalanda, yes, Uchalanda, white man, that he came to Badagry to come and spy because British abolished their own slavery in 1807. It's from British, so they thought he already know about the slavery. So they were seen as a competitor, as a threat. So he was tried in front of the king. This is like a customary court. He was tried in front of the king, the two chiefs, and the chief priest here to take a concoction inside the calabash. Maybe he knows anything about the offense he was charged for. Assuming he knows anything about the offense he was charged for. When he take the concoction, he will do what? He will charge. But he take the concoction and he survived the trial. Meaning that he came to Badagry for explorer, not to come and spy. So wọ́n rí ní rí pé ó wá spy pé ọmọ British ní Britain ni ó pé àwọn kìíní yẹn ti ṣẹlẹ̀ ọdún tí wọ́n 1807 before 1825 ó ti mọ̀ rẹ́dì ní knowledge. So àwọn Portuguese merchant tó wà ní Badagry nígbà yẹn wọ́n wá ń rí pé ilé tó wáyé iṣẹ́ kò yẹ kó fẹ́ gbà bí wọ́n ṣàlàyé wọ́n wá reported nǹkan tó fẹ́ ṣe rèé o kíní kan. So wọ́n wá gbé wájú ọba fún trial ní wájú ọba pé wá mú kọ̀ọ̀kan ṣe tó bá ṣe pé kọ́ báyìí ló wá fún ó sì mú kápẹ́ wá mọ̀ pàdé tó mú yẹn ìbá kú ó bá kú bọ̀ tó mú ọ̀pọ̀ pé ọ̀pọ̀ ẹjọ́ ọ̀pọ̀ ẹmọ́ òye pé bóyá wá fún kan bú wàá gbàbọ̀dé. wàá gbàbọ̀dé. So here is Badagry, the story that talks about Badagry at large. So here is Ato, a white man, spotted in a slave ship coming towards Badagry. A white man spotted in a slave coming towards Badagry with his entourage, with his facilitators. One of the facilitators to the king, to take Badagry. So here is Badagry, king of Badagry, Mewu Akar of Badagry, with some of the chiefs in Badagry, and Ato, with the facilitators that followed him to Badagry. Here is a flag being mounted at Berefu at front of no return, representing those countries. You can see India, Spain, and so on and so forth. Like a stand, they always stand at Berefu. So any state that is there, that is maybe I'm from England and I'm the owner of the slave, they will ship the slave to that England, to that country. That's why they are having stand at Berefu, representing that country there. So here is Badagry one that let to attack Akpaknovo here in Benin. Badagry one that let to attack Akpaknovo here
in Benin after Benin, after our own 7 years, we have another country that's called Benin Republic. So here is slave boat coming towards Badagry port. Slave boat coming towards Badagry. I can see slave inside coming towards Badagry port. Slave tunnel at Gao quarters is underground in Badagry, where they store the slaves. But we don't have it anymore. We still have the space, but we don't have the underground anymore. But we still have the space at Gao quarters. Ajale. Yeah, Ajale. Badagry port in Badagry established in 1510. In Badagry established in 1510. The spirit attenuation well at the point of no return. Before you get to the point of no return, you see this well beside the road. When the slaves take the water, they lost their memories. So after causing them to unknown destination or to the new world, they regain their they cannot come back again. They have gone already. It is not that something is inside the well that makes them to lose their memory. Sheep priests will be beside the well, do some incantation before they cross them. Do some incantation. So after that process of doing that incantation, they will give the slaves water one after the other. That is when they lost their memory. They don't know where they are going to. So when they get to where they are going to, they will again, they cannot come back again. They have gone already. Here is the king of Lagos, King Adele, that took asylum in Badagry, that came to Badagry. So after this man, one of the facilitators, so after this man, there is a place named after this man called Badagry Waterfront. Here is Badagry Waterfront. Here is the Reverend Waterfront. Front. Yes. So here is the Reverend Thomas Jefferson Bowen. He saw some slaves at home and reported those slaves, and they were being captured. You know, slavery is a legal business. Before the Europeans came, I said, "Oh, this is wonderful. This is a business. Come make a car now. So, can you go down Africa? Don't be sorry, go down. I get that. We didn't accept. We started it. Where would you allow what tell them? What So they this Lukebati and Richard when they came to Badagry, the story I said outside, when they came to Badagry. So yet is the Portuguese marshal who reported them that they came to Badagry to come and spy. So here in Badagry, as at 1851, you can see how Badagry was there as at 1851. 1851. After he survived the trial, he was told, the story I said outside, by the king and the chiefs, what I want they want us to do. I am not here to spy, I am here for explorer. So he was called by the king and the chiefs. So here is stand fire announcing the abolition treaty in Badagry. And then yes, enslavement gallery. How the slave is being enslaved. Yes, a chamber and some percussion inside the calabash. The slave hunters, they put this chamber on their waist. They put this chamber on their waist and take some percussion before they go for hunting of slaves. Ìbàtẹ́ ẹ̀mọ̀ pé gbogbo àwọn pípẹ́ náà ó gbọ́dọ̀ lójú ogun lásán ẹni tó fẹ́ àtàkẹ́ iwájú ẹni tó fẹ́ àtàkẹ́ lójú nílò ẹ̀ pé òun náà máa wà so wọ́n fi ń protect ara wọn náà ní ìgbà ẹ̀yìn. So yes, we have the Portuguese marshal, you see by King Odaju, King of Congo. So yeah, it's the tallest zone in Africa, not in Badagry. The tallest zone in Africa. We have our own in Badagry, but this one is different from the one we have in Badagry. Our own in Badagry is called Sato, but this one is the tallest zone in Africa. That talks about Africa from the beginning to the last era. And your festival, you can see the drum is having breakdown. And your festival, Shango Festival, Osho Festival, till the last era that talks about what slavery, you can see change in the last era. The people that beat the drum are those people that put stick on their leg that want to stick like this. Agere, we call them. Àwọn àgbèrè ló máa ń lòlù yìí. Ló máa ń lòlù because ó gùn gan. Wọ́n á ló pọ̀ lóyè. Tí ní wọ́n fi sọ́dọ̀ pé the tallest bone kò sí ní pé bóyá kìíní kan àbúrò Saturday. Badagry ní Saturday. Eléyìí ní ti Africa tó kùn Saturday ní Saturday. Tó ga jù lọ. Yes. Ìlú Àgèrè. Ní roundabout. Ìlú Àgèrè lélẹ̀. Ìlú Àgèrè lélẹ̀.
So we have some material slaves as a medium of exchange of slaves. This is a bottle of gin. White people will give us a bottle of gin, we will give them 10 able men. A bottle of gin for 10 able men. Yes. Okay. This is called Manila. If you look at your 100 naira, you see Manila your 100 naira. This Manila is like money another time as a medium of exchange. It depends on what they bargain. Maybe 100 slaves, 1 Manila, 50 slaves, 1 Manila. So it depends on what they bargain. So here are the chains like a money or exchange of slaves. Come on, people get on the buy nonsense. Very tomato. When you tomato, you don't never buy. You never better. Manila. Yes. These are the chains. This chain is meant for male. This chain is meant for female. If you look at the neck of this one, it is thicker than the neck of this. In one way or the other, it's telling you one way or the other that women will suffer more than the women. I'm not sure I think this thing. We pay school fees, we pay house rent, we pay year money, we pay bills. Women. But there are some women that are doing more than the men. But it's 90-10. We pay year money, nothing that we will not pay. So here we have enslaved Africans being married from the hinterland to the slave market here. How they marry them from the hinterland to the slave market. Here are the victims of the needless war during transatlantic slavery. The victims of the needless war during transatlantic slavery. So here are the caravan of captured slaves. Those that have been captured in 16th century. Here we have another slave merchant in Badagry called Shiboduno. Before he sell the slaves, he performs some ritual for the slaves before selling them out. So that when they get to where they are going to, they will be very, very agile to work on any plantation they may find there. So that the buyer will come back again to come and buy more. Marketing strategy. It's like you are selling tomato. If the tomato is very talking, they say, yeah, yeah, baba yẹn, òun ló ní ọjà tó dájú. Àwọn ẹrú ẹ̀ máa ń strong. Ó máa ń strong, ó máa ń ṣe dáadáa ní inú oko. So here is a Samaja, here is called Samaja Crowder. He was captured from his own town called Oshogun in Oyo State at the age of 12 years old. You will hear more when you get to First Story Building. Ọ̀gá mi ẹ̀gbọ́n mi gbogbo ẹ̀. I don't share it. So here is slave soldiers from Sokoto. North. So the slave is all over the place. Not in Badagry. Slave market generally in the world, not in Badagry. Slave market generally in the world. Slave market in the world. So here we have the greatest slave market established in 1502. Here they are visited today. This slave market. Slave market in Paris, in France, in 1778. Sombomobi, the prominent site in Badagry, where they stored the slaves as well. In Badagry. Slave market in Algiers, in Nigeria, in 1684. Caribbean slave market around 1640. Auction and Lagos sales in USA. Price-based company, dealers in slaves. Yeah. Slave market in Brazil, because I know my own slave market. These are the selected prices of slave market around 1440 to 1870. Can see the prices. This market was established by a man called João Oliveira, an Afro-Brazilian. And simply means Africa is the Brazil. So this is how the negotiation being done. The man two slaves, white merchant and black merchant. They are negotiating how to sell the slaves. Sorry.
wọ́n ti nà gan. ọ̀nà àǹtí náà àǹtí dẹ̀ fan ọ̀pá àǹtí fan ọ̀nà àwọn náà. So here we have Black Friday sales, bonanza. This is what we make Black Friday. Black Friday. Yes, bonanza. Friday. Friday kini dudu. Another slave market in US is set Augustus slave market. Slave port in Liverpool. Slave market in Zanzibar in Tanzania. Okay. Títí báyìí fún àwọn náà lórí òkú ẹ̀ tán. Àwọn náà a máa gbéra nígbà náà bí láìpẹ́. So here is the middle passage. The middle passage simply means calling the place through the ship to unknown destination. Inside the ship is the middle passage. So here enslaved Africans coming out of the slave ship in 16th century. How do they coming out of the slave ship in 16th century? Middle passage slave ship, inside the ship, you can see the ship. Another of enslaved Africans to the new world. The helpless Africans inside the ship to unknown destination, where some of them will be killed, while some of them will be used as sacrifice. Yes. And other slave ship to the Red Sea in 17th century. A slave going to be within shed, maybe it's healthy or not, before sending them out. Here is the loading plan of the ship, the upper deck of the ship and the lower deck of the ship. You can see how they jump out the lower deck of the ship with the slaves. They were on themselves. They defecate there. They do all sorts of things inside the lower deck of the ship. Here is the Zone massacre, where 130 slaves were being thrown inside the water for the ship to be lighter, so that the ship can move very fast from the water. The example of this Zone massacre is this ship behind you. You can see the white people throwing some slaves inside the water for the ship to be lighter, so that the ship can move very fast on the water. Ó ju àwọn èèyàn sílẹ̀. Láwọn ló kọ́ sí àwọn èèyàn. So yes, the US coast of Georgia, they tried to get courageous in the US coast of Georgia. The Igbo people, they owe themselves, they enter the water together, they commit mass suicide. That it is better for us to die together than to be a slave. They enter the water together and they perish together. Here and the organization of enslaved Africans, though they are not healthy, we can count the bones. Some of them will be used as sacrifice, and some of them will be killed, but they are not useful. Slave ship divided from the slave coast in 17th century. Here we have the slave route, how they work with the slaves throughout the world. South America from South America to Europe, from Europe to Africa, working with the slaves throughout the world. The last slave is Alaise from Bahia in 1888. Here is the last slave ship that left this Badagry for Bahia in 1888. Wida, one of the biggest ports in Badagry, in Benin, rather. One of the biggest ports in Benin. It's called Wida. Let's go to the dungeon. Because I don't sell. Another material used as medium of exchange. This is cannon gun. We have the big one and the small one. Jagamu. The white man give us the big one, we give them 100 slaves. They give us the small one, we give them 40 slaves. This cannon gun, they use it to protect the market. That's why you are seeing this one beside the slave market. And they still use this cannon gun
to capture slaves. When they throw the powder, and people run from one place to another, they will be captured where they are running to. So they are welcome to this dungeon. The underground cell. This dungeon is where the leftover have been what? Food. And the market is every 5 days. So after 5 days, they will select them. They will pick the leftover. We will keep here till another 5 days. The market is every 5 days. So after 5 days, the leftover will keep here for another 5 days. Ẹgbẹ́ sọ pé wàá ṣe o. Wọ́n tọrọ ni, ó wàá ṣe ni. Èmi ni mo máa ń kọ́ àwọn ọlọ́run sí mi. Ìwọ. Èmi kẹ̀. Èmi kì í ṣe iṣẹ́ àná nígbà yẹn. I'm a born again Christian. Lo wí. Ìwọ kọ́ ló ń ta àwọn ọmọ ọlọ́mọ kọ́ ló kó sílẹ̀ yìí. Ẹni tó fẹ́. Wọ́n ti máa ta ọ̀gá àjẹlẹ̀ sí. Èmi jẹ́ àbáyé ayé yìí. Ẹ̀rọ rọ́ọ̀d. Mọ́tò wa ókè. Ó máa clear. Ó ti pa flash. Iná mú ìyàwó tó mú ọ̀rẹ́. Explain níbí báyìí. Kí ni wọ́n? Oh no, these are the leftover of the slaves. Okay. So after selecting the slaves, the market is every 5 days. Okay. So after 5 days, they will come and select the slaves. So the leftover will be kept here for another 5 days. Àwọn ẹrú tó ṣẹ́kù. Tó ṣẹ́kù. Wọ́n dẹ̀ máa fún wọn lóúnjẹ. They give them one loaf of bread every day. One slice of bread. Slice it. One every day. And they eat what they see. You can't compare what the slaves are eating with what we are eating at home. I can decide not to eat rice this morning and eat fried rice, but they cannot decide that. Kó tán náà. Hey. Ọkùnrin sí wọn lọ́rùn. Ó mà ṣe o. Ẹ̀yin èèyàn mi. Inú àjálẹ̀ la wà yìí o. Inú àjálẹ̀ la wà yìí. Níbi tí wọ́n kó àwọn ẹrú sí. Àwọn ẹrú tí wọ́n bá tà tó jẹ́ pé wọ́n tà kù. Ibi tí wọ́n wà rèé. Ìjọ́ márùn-ún ni wọ́n máa ń ná ọjà ẹrú nílùú Badagry bí. Ọjà ẹrú la wà yìí. Wọ́n wá kó àwọn ẹrú tó bá ṣẹ́kù yìí, wọ́n á kó wọn sínú àjàalẹ̀ nísàlẹ̀ ń bí. Wọ́n fi rin dè wọ́n lọ́rùn. Ẹni pé wọ́n gbé ṣéènì sí lọ́rùn, wọ́n dè. Kò lè mérí sọ̀tún sósì. Wọ́n ti dè mọ́lẹ̀. Ṣéènì ń bẹ lẹ́sẹ̀, irin ń bẹ lọ́rùn. Ó mà ṣe o, ọwọ́ nìkan ló lè gbé. Ṣé ẹ rí wọn? Wọ́n tún gbé e sí i lẹ́nu. Ṣé ẹ rí? Ṣé ẹ rí? Bẹ́ẹ̀ ni ṣéènì ń bẹ lọ́rùn ẹ̀, ṣéènì ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ o. Èyí mà ga o. Inú ìnira ńlá gbà ni wọ́n wà. Èdùmàrè mọ́jọ ọmọ ara ó yé, mọ́jọ kan dè wá o. Ìdè ò dá o, inú ìdè ni wọ́n wà. Òun la fi ń ṣe ìrántí ìgbà láíláí tí wọ́n fà àwọn ènìyàn wa ṣẹ́rú. Nǹkan táǹtà ni èlùbọ́ kòkòrò, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀, ẹni tó bá nídìí èlùbọ́ ọlá fún náà a máa ń supply wọn, kò sí ìta ní gàrí ẹ̀gbá tó fáìn à ń supply wọn, wíìtì tí ó kùnà bíi fúláwà à ń supply wọn, gbogbo tí kálukú bá nífẹ̀ẹ́ sí ni bẹ́ẹ̀ fẹ́ tírélà mẹ́wàá gbogbo ẹ̀ níbẹ̀ ńlẹ̀, èlùbọ́ lọ́gàá ńlẹ̀, èlùbọ́ tó ní èyí tí wọ́n ti lọ rí. Ata lílọ wà ní. Okùnà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ASM Foods grinded pepper.
kódà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ìtajà káàkiri tá a fẹ́ máa dárúkọ. ok láwọn iléeṣẹ́ ilé ìtajà ìgbàlódé náà ni wọ́n ń gbà á lọ́lọ́kan ọ̀jọ̀ kan. gàrí ọlọ́run o ń ṣe mí ní jẹmíjẹmí yìí o. ẹ tọ́wọ́ wo èlùbọ́ yìí a lè sọ pé yam flour àfi ká pè ní yam powder ẹ rí i pé èlùbọ́ yìí ó kúnná bí etí ni. rìndínrìndín ó kúnná sanyanya. òǹtẹ̀lú so gbogbo agbára bá dókòwò pọ̀ ìfọ̀kànbalẹ̀ wà pẹ̀lú wa gbogbo nǹkan tá a sì lò a lo nǹkan a fi kẹ́míkà kankan natural ní gbogbo ẹ̀ local food ní gbogbo pure local food undiluted òdùsí wọn wọ́n sábà fọlọ́kọ tó wá pé màmá mo rówó lò alájà mo lò nílùú Ọ̀yọ́ àti káàkiri àgbáyé ọ̀sẹ̀ni tí ó mọ̀ wọn. ẹ wo gàrí rèé èlùbọ́ rèé ata rèé ó tún pọ̀ rẹpẹtẹ o ẹ̀ka ibi tó ti ń pèsè èlùbọ́ ńlá wà ní ìsìn báyìí ẹ máa kàn sí wọn ẹ kàn sí màmá mo lówó lò kẹ gbádùn ẹ̀mí yín ọdún mélòó lè yín ó lò láyé tá a wá ń wo ewu rin ẹni máa ronú ìṣòro ò lè tán nínú ayé jẹ̀gbádùn ara rẹ pẹ̀lú oúnjẹ ìbílẹ̀ wa tó ṣara lóore. ẹrù kórí omi ló wà tẹ́lẹ̀. ó dúró sórí omi tẹ́lẹ̀ wọ́n á kọ̀rọ̀ rò. ibi táwọn zoom lens máa ń ṣiṣẹ́ lélẹ̀. ọpẹ́ ló kún bẹ́ẹ̀. lè fàájì bẹ́ẹ̀ lọ. ṣe lè mú láti bí ewé ó jẹ́ kó máa rí bí ewé yẹn ẹ lè súnmọ́ gíráàsì ṣe máa súnmọ́ gíráàsì. ẹ̀wọ̀n lélẹ̀ kò ní ìdí ẹbí báyìí ṣé báyìí. ewé yẹn á súnmọ́ lẹ́ǹsì gan. I understand, but me no be like say. ṣé nǹkan tẹ́ mí nìyẹn. I know say you don picture the thing, I never picture. ok jẹ́ kí n lọ báyìí. Masali kaoribaya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tólúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ
gbọ́ọ̀rọ̀ olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tólúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jẹ́ àjọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. ní báyìí ẹ máa wo Yorùbá Gidi TV. ẹ bá ń bu wá. ṣé o ṣe fókọ́sì ní ẹ̀ṣá nígbà tó súnmọ́ ẹ̀ wá ṣé o ṣe fókọ́sì ní ẹ̀ ó kàn blọ̀ ó blọ̀ ìrìn àjò fún iṣẹ́ ìwádìí tó bá jẹ́ wípé ọkọ̀ pẹrẹsẹ eléyìí tá a máa ń gbé rìnrìn àjò ńgbà yẹn ni báwo ni ìbá ti rí ó ti dájú pé kò ní lè débí o ẹ wo ní tí ọkọ̀ dà. fẹ́ mú nǹkan kan. ṣáà dùn nígbà tó bó síwájú ẹ̀wọ̀n. ṣé o mú mi. bẹ́ẹ̀ ni ṣó. màá láì lè pé o. ẹ wá blọ. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo
ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi